A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò lórí sísan owó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti ológun fẹ̀yìntì fún ṣíṣe ìfowóránṣẹ́ tí wọ́n ń pè ní Conditional Cash Transfer Scheme. Bákan náà ni wọ́n fẹ́ yọ àwọn tí ayédèrú fún kúrò lára àwọn tí yóò jẹ nínú àǹfààní yìí. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìjọba àpapọ̀ fẹ́ rí i dájú wípé wọ́n yọ àwọn tí wọ́n ti dolóògbé kúrò, àwọn tí kò ní National Identification Number (NIN) àti Bank Verification Number (BVN). Wọ́n ní ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) ni yóò san owó yìí sí àpò ìkówósí àwọn tí ó lẹ́tọ̀ọ́ bí wọ́n ó ṣe bẹ̀rẹ̀ sísan ìpele àkọ́kọ́ ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ fún mílíọ̀nù 5 ìdílé. Owó yìí jẹ́ lára ìgbésẹ̀ ìjọba àpapọ̀ láti mú àyípadà bá ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé nínú ìṣẹ́ kí ayé lè dẹrùn fún wọn, kí ọrọ̀ ajé orílẹ̀-èdè lè gba ìyípadà. Èyí lọ pẹ̀lú ayẹyẹ fún ìgbésí ayé ìrọ̀rùn lágbàáyé tí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Àbújá. Ààrẹ Bọ́lá Tinubu ni ó ṣe ìfilọ́lẹ̀ ìfowóránṣẹ́ ẹlẹ́gbẹ̀rún lọ́nà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náírà (25,000 naira) sí mílíọ̀nù 5 ìdílé fún oṣù mẹ́ta. Èròǹgbà wọn ni láti mú ìrọ̀rùn bá ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo ti dá sílẹ̀ kí wọ́n sì fòpin sí ìṣẹ́ lórílẹ̀-èdè. Láti yànnàná ìgbésẹ̀ yìí ni olùbádámọ̀ràn lórí ìròyìn sí Mínísítà fún ọ̀rọ̀ ará ìlú Rasheed Ọlánréwájú ṣe ṣàlàyé wípé àwọn ti ṣe àgbéyẹ̀wò ìgbésẹ̀ yìí nígbà tí wọ́n ń béèrè bóyá ìjọba àpapọ̀ yóò lo ìwé àkọọ́lẹ̀ tí ààrẹ àná Muhammadu Buhari rí ṣàjọ. Ó ní àwọn yóò lo àtúnṣe ìwé àkọọ́lẹ̀ tí ó ní orúkọ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àti àwọn tí kò lágbára tí orúkọ wọn kò wọ ìwé tẹ́lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn alátìlẹyìn ti bu ẹnu àtẹ́ lu àjọ òṣèré ilẹ̀ Nàìjíríà Nollywood bí wọ́n ṣe fi ààyè gba aláwàdà òṣèré John Okafor tí gbogbo ènìyàn mọ̀ sí Mr. Ibu láti máa tọrọ owó àti àdúrà lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè tí ó ń kojú ìṣòro tí ó ṣeé ṣe kí ó yọrí sí gígé ẹsẹ̀ rẹ̀. Ọjọ́ 18 oṣù kẹwàá ọdún yìí ni fọ́nrán kan gbòde lórí ẹ̀rọ ayélujára níbi tí Mr. Ibu àti ìdílé rẹ̀ ti ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ní ilé ìwòsàn. Níbẹ̀ ni Okafor ti ṣàlàyé wípé òun sùn kalẹ̀ sí ilé ìwòsàn. Adarí ilé ìwòsàn ti ṣàlàyé wípé òun sùn kalẹ̀. Bí ìwòsàn tí ó kàn kò bá ṣiṣẹ́ fún òun, àwọn yóò gé ẹsẹ̀ rẹ̀. Báwo ni òun ṣe fẹ́ ṣe ara òun sí nígbà tí wọ́n bá gé ẹsẹ̀? Fún ìdí èyí, òun nílò àdúrà. Bákan náà ni ọmọ rẹ̀ Jasmine náà fi kún un wípé gẹ́gẹ́ bí ẹbí, àwọn ti sa gbogbo ipá wọn ṣùgbọ́n kò sí ìyàtọ̀. Òun ti ná gbogbo owó tán, nítorí náà kí ọmọ Nàìjíríà dìde fún ìrànlọ́wọ́ owó àti àdúrà. Ìgbésẹ̀ yìí ti wá fa oríṣiríṣi awuyewuye láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ òṣèré yìí tí wọ́n rò ó wípé ó kù díẹ̀ káàtó fún àjọ òṣèré bí wọn kò ṣe dìde ìrànlọ́wọ́ fún ẹ̀mí Mr. Ibu láì yọ àwọn ọ̀rẹ́ rẹ̀ náà sílẹ̀. Ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Uche Madagu nígbà tí ó ń fèsì sí fọ́nrán yìí, ó ní ó ṣeni láàánú wípé àwọn àgbà òṣèré àárín wọn pàápàá jùlọ àwọn tó rí jájẹ láàárín wọn kúndùn ká máa ná owó ànádànù níbi ayẹyẹ ìsìnkú àwọn òbí akẹgbẹ́ wọn, ṣùgbọ́n ó nira fún wọn àti ṣe ìrànlọ́wọ́ nígbà tí wọ́n bá ṣì wà láàyè tí wọ́n nílò wọn. Bákan náà ni ìlúmọ̀ọ́ká òṣèré lórí TikTok Martins Osseh tí gbogbo ènìyàn mọ̀ sí Very Dark Black Man sọ wípé ojú gbà òun tì fún àjọ òṣèré ilẹ̀ Nàìjíríà nítorí ó yẹ kí wọ́n ti ní àlàkalẹ̀ láti fi tọ́jú àwọn àgbà òṣèré àárín wọn. Ó ní ó yẹ kí wọ́n máa san owó fún wọn ní báyìí, ṣùgbọ́n àwọn olóṣèré kan náà bu ẹnu àtẹ́ lu àwọn wọ̀nyí. Wọ́n ní wọ́n fẹ́ fi ìṣòro ẹni ẹlẹ́ni túbọ̀ di ìlúmọ̀ọ́ká, kí wọ́n ṣe ìrànlọ́wọ́ bí wọ́n bá ní, yálà tí wọ́n fi ń sọ àlùfàǹṣá ọ̀rọ̀ sí àjọ òṣèré. Ẹnìkan tiẹ̀ bu ẹnu àtẹ́ lu ìlúmọ̀ọ́ká olórin Peter Okoye tí wọ́n ń pè ní Mr. P tí gbogbo ènìyàn mọ̀ sí P-Square tẹ́lẹ̀
bí ó ṣe àfihàn fọ́nrán yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ Instagram, tí ó sì kọ wípé ẹ̀yin èèyàn mi, ẹ ṣe ìrànlọ́wọ́ fún Mr. Ibu ní gbogbo ọ̀nà, òun náà sì ti ṣetán gbogbo ìrànlọ́wọ́ tí òun bá ní ìkápá. Ṣùgbọ́n nígbà tí wọ́n máa dá a lóhùn, Ayọ̀túndé sọ wípé ká má parọ́, ìwọ nìkan ti tó láti san owó ilé ìwòsàn àgbà òṣèré yìí. Ó ní ó dá òun lójú wípé gbogbo owó tí wọ́n nílò kò tó owó tí òun gbà fún iṣẹ́ eré ní ilẹ̀ òkèèrè. Nígbà tí akọ̀ròyìn kàn sí Jasmine, ọmọ Mr. Ibu, ó ní àwọn kò ṣetán fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ààrẹ ẹgbẹ́ òṣèré ilẹ̀ Nàìjíríà Emeka Rollas kọ̀ láti gbé aago rẹ̀ fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram lánàá Ọjọ́ Ẹtì. Adarí ìròyìn fún àjọ òṣèré Kate Henshaw sọ wípé kò sí òótọ́ nínú awuyewuye tó ń lọ wípé àwọn kò yà sí akẹgbẹ́ àwọn àti ìdílé rẹ̀ lórí ìlera rẹ̀. Ó ní kí wọ́n tó kéde àìlera rẹ̀ fáráyé rí ni àwọn ti ń ṣe ìrànlọ́wọ́. Lábẹ́lẹ̀ ni àwọn ń dá owó láàrin ara wọn fún ìrànlọ́wọ́ lórí ìlera rẹ̀. Àwọn kì í polongo ìrànlọ́wọ́ tí àwọn bá ṣe fún ọmọ ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ olùṣèwádìí ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ wíwá ọ̀gbẹ́ni kan Kẹ́hìndé Ọlánìpẹ̀kun látàrí wípé ó ṣá ìyàwó rẹ̀ Dámilọ́lá nítorí ìyẹn fi ẹ̀sùn kàn án wípé ó ń gbìyànjú àti ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ rẹ̀ ọmọ ọdún 14 tí ìyàwó rẹ̀ gbé wá fẹ́ ẹ. Wọ́n ní Kẹ́hìndé ṣá ìyàwó rẹ̀ nítorí ó láyà láti máa béèrè bóyá lóòótọ́ ni òun ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ìyàwó rẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ilé ìwòsàn kan ní ìlú Àkúrẹ́ ni Dámilọ́lá wà báyìí tí ó ti ń gba ìtọ́jú lórí ọgbẹ́ ńlá tí ọkọ rẹ̀ fi sí i lára. Wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú láti ọ̀dọ̀ ọkọ ìyá rẹ̀ ni ọmọ ọdún 14 yìí pinnu láti sọ fún ìyá rẹ̀. Bíbéèrè tí ìyàwó béèrè lọ́wọ́ ọkọ ni ó yọrí sí ogun aládàádé. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọkọ yìí kò sẹ́ ẹ̀sùn ọ̀hún, ó sì tọrọ àforíjì. Lẹ́yìn náà ni ó ṣe ìkọlù sí ìyàwó rẹ̀ lẹ́yìn ọjọ́ díẹ̀. Ní ọjọ́ burúkú èṣù gbomimu yìí, ọkọ yìí tètè dé láti ibiṣẹ́. Bí ó ti wọlé ni ó rán àwọn ọmọ wọn méjèèjì níṣẹ́ tí ó sì tilẹ̀kùn pa kí ó tó bẹ̀rẹ̀ sí ṣá ìyàwó rẹ̀. Gbogbo akitiyan àti gbà á kalẹ̀ láti ọ̀dọ̀ àwọn ará ilé ló já sí pàbó látàrí ilẹ̀kùn tí ó tì pa. Wọ́n ní ọkọ yìí sá lọ lẹ́yìn tí ìyàwó rẹ̀ pírọrọ bí ẹni tí ó ti kú. Èyí ló mú ìyàwó yìí rọ́jú dìde ṣí ilẹ̀kùn fún àwọn ará ilé kí wọ́n tó gbé e dìgbàdìgbà re ilé ìwòsàn. Wọ́n ní ó dákú nígbà tí ó máa fi dé ilé ìwòsàn kí àwọn dókítà tó du ẹ̀mí rẹ̀. Nígbà tí wọ́n kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Fúnmi Ọdúnlámì, ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ bí ó ti sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ wíwá ọkọ ìyàwó tó júbà ìhòòhò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni àjọ ẹgbẹ́ àwọn dókítà National Association of Resident Doctors (NARD) àti àjọ olùkọ́ iléèwé gíga Academic Staff Union of Universities (ASUU) gba àsọyépọ̀ tuntun láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ní ohun tí a lè fi wé ìgbà ọ̀tun láàrin ìjọba àti àjọ òṣìṣẹ́. Gẹ́gẹ́ bí àjọ alámòójútó owó oṣù òṣìṣẹ́ ṣe fi ìwé ránṣẹ́ sí gbogbo ẹ̀ka ìjọba láti bẹ̀rẹ̀ sísan náírà 35,000 àlékún owó oṣù òṣìṣẹ́ bí Ààrẹ Bọ́lá Tinubu ṣe kéde rẹ̀ ní ìbẹ̀rẹ̀ oṣù yìí. Ààrẹ Tinubu fojú fo òfin kò síṣẹ́ kò sówó tí ó kọ́kọ́ ṣe tako àjọ NARD látàrí ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 17 tí wọ́n gùn lé láàrin oṣù keje sí oṣù kẹjọ. Bákan náà ni àjọ ASUU náà gba ìfojúfò lórí òfin kò síṣẹ́ kò sówó tí wọ́n ṣe tako wọ́n látàrí ìyanṣẹ́lódì olóṣù mẹ́jọ tí ó wáyé ní ọdún 2022. Ìjọba ti pinnu láti san owó oṣù 4 nínú oṣù mẹ́jọ rẹ̀. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn Àjùrì Ngelale sọ wípé lẹ́yìn àgbéyẹ̀wò àti àsọyépọ̀ àdéhùn ni ìjọba pinnu láti bójú àánú wò wọ́n. Wọ́n wá fi tó iléeṣẹ́ ìjọba fún ètò ìlera, iṣẹ́ àti ìgbanisíṣẹ́ létí wípé kí wọ́n jẹ́ kí òye rẹ̀ yé àwọn dókítà wọ̀nyí wípé èyí yóò jẹ́ ìgbà ìkẹyìn tí ìjọba yóò fi ojú fo irúfẹ́ ìgbésẹ̀
Lánàá ni gómìnà ìpínlẹ̀ Kánò Dikko Umar Radda ṣe ẹ̀sùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí ìjọba àpapọ̀ fi ààyè gbà wọ́n láti ra ìbọn AK-47 àti Rocket Propelled Grenade (RPG) láti fi dáàbò bo ara wọn lọ́wọ́ àwọn agbésùmọ̀mí àti àwọn oníṣẹ́ láabi mìíràn. Ó wo ìdí tí ọ̀pọ̀ kò ṣe ní àǹfààní sí ohun ìjà olóró nígbà tí àwọn ọ̀daràn rí i lò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gómìnà, bí àwọn ọ̀daràn bá lè lọ ọjà lọ ra AK-47, RPG àti àwọn ohun ìjà olóró mìíràn, kí wàá ní ká sọ sí ti àwọn tí ó fẹ́ fi dáàbò bo ara wọn? Àwọn wọ̀nyí ń gbé e ká ní ọ̀nà àìtọ́, ṣùgbọ́n ará ìlú fẹ́ gbé e dání ní ìlànà òfin. Kí ló dé tí ìjọba kò ṣe fi ààyè gba ará ìlú tí ó fẹ́ dáàbò bo ara rẹ̀? Radda sọ ọ̀rọ̀ wọ̀nyí ní ìlú Àbújá ní ọjọ́ tí àwọn ológun ní àwọn ń ṣẹ́gun àwọn adàlúrú àti olè ajépo-wà. Gómìnà ní ó tako ẹ̀sìn kí a fi ààyè gba ẹnìkan láti wá ṣekú pa kí ó tún jí wa lẹ́rù lásán. Gómìnà tí ó ṣe ìfilọ́lẹ̀ 1,500 ẹ̀ṣọ́ aláàbò láti gbógun ti àwọn adàlúrú wá jẹ́jẹ̀ẹ́ wípé gbogbo ohun tí ó bá gbà ni òun máa fún un. Ó sọ fún àwọn akọ̀ròyìn bí àwọn kan ṣe ń dún mọ̀húrú mọ́ ọn. Ó ní èyí kò lè tún irun kankan lára òun. Ó ní ẹ̀ẹ̀kan lèèyàn ń kú, òun kò sì ní lajú sílẹ̀ fi ààyè gba ẹnikẹ́ni láti pa òun. Bákan náà, òun kò lè máa bẹ àwọn adàlúrú fún àsọyépọ̀. Ó jẹ́ ohun ìtàbùkù. Ó ṣe ẹ̀sùn lórí àwọn ọba aláyé tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn adàlúrú. Ó ní ẹnikẹ́ni tí ajé ìwà ìbàjẹ́ yìí bá ṣí mọ́ lórí yóò fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀, kò ní í fi ṣe ipò rẹ̀ láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Borno ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí méjì, Adamu Alhaji Ibrahim ẹni ọdún 31 láti Dikechiri àti Bukar Wadiya ẹni ọdún 39 láti Dikechiri lórí ìṣekúpa ẹni ọdún 24 ọmọ ọ̀kan lára ẹgbẹ́ ilé ìgbìmọ̀ tó ń ṣaṣojú ìjọba ìbílẹ̀ Ngala. Olóògbé yìí jẹ́ ìyàwó Ibrahim, afurasí àkọ́kọ́ kí ó tó di olóògbé. Síwájú àkókò yìí ni ìròyìn jẹ jáde wípé àwọn kan tí ẹnikẹ́ni kò lè ṣe ìdánimọ̀ wọn fún olóògbé yìí lọ́rùn pa ní Gidadembe ní ìlú Maiduguri ní ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá, tí wọ́n sì sin ní Ọjọ́rú tí ó kọjá gẹ́gẹ́ bí ìlànà Mùsùlùmí. Ohun tí a kọ́kọ́ gbọ́ ni wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní aago 7 ìrọ̀lẹ́ lẹ́yìn tí ọkọ lọ kírun ní mọ́ṣáláṣí tó wà nítòsí. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Sanni Shatambaya bu ọwọ́ lù ní ọjọ́ Ẹtì ni ó ṣàlàyé wípé ní ọjọ́ 18 láàrin aago 6 ìrọ̀lẹ́ ni Adamu Alhaji Ibrahim wá sí àgọ́ ọlọ́pàá pẹ̀lú ọkùnrin kan, Wadiya, nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó gbé òkú arábìnrin kan tí ó pè ní aya rẹ̀. Wọ́n ní àwọn nílò ìrànlọ́wọ́ oníkíákíá láti ọ̀dọ̀ ọlọ́pàá. Lẹ́yìn èyí ni a gbọ́ wípé orúkọ aya rẹ̀ a máa jẹ́ Fatima Alhaji Bukar. Ọkọ yìí ṣàlàyé wípé òun jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ UBA. Òun dé láti ibi iṣẹ́ ni òun bá ìyàwó nílẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀. Nínú ìwádìí ni ọlọ́pàá ti gbọ́ wípé tọkọ-tìyàwó yìí ní èdè àìyedè lórí àgbèrè láti ọ̀dọ̀ ọkọ nínú ilé wọn. Wọ́n ní agbègbè tí àwọn lọ́kọ-láya yìí ń gbé jẹ́ èyí tí ó ní ààbò tó péye. Ṣùgbọ́n nígbà tí ọlọ́pàá tú ilé ni wọ́n bá ọmọ-orí-odó kékeré, okùn, rọ́ọ̀gì tí ó ní àpá ẹ̀jẹ̀, ọ̀bẹ, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Honda pẹ̀lú ìrọ̀rí, pílò tí ó kún fún ikùn imú. Kò sí àpẹẹrẹ wípé ẹnìkankan jálẹ̀kùn wọ inú ilé. Ọkọ nìkan ni ó ní kọ́kọ́rọ́ àbáwọlé láti ìta. Ìdí nìyí tí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú ọkọ pẹ̀lú Bukar Wadiya gẹ́gẹ́ bí olórí afurasí. Ìwádìí tó lọ́ọ̀rìn ń lọ lọ́wọ́. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe ṣàlàyé, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.